You are welcome to this line of documentary, Ẹgbẹ́ Ọ̀run, Comrades of Heaven by Ifáyẹmísí Ẹlẹ́bùíbọn. Oríṣiríṣi ẹgbẹ́ ló wà láyé. Kò sí ẹni tí kò ní ẹgbẹ́. Ẹni tí èèyàn bá ṣe alájọrìn lóde ọ̀run, òun náà nìyẹn máa ń bá pàdé láyé. Ẹ̀yin ẹgbẹ́ mi ẹ má mọ̀ jẹ́ nǹkan o. In order to continue this journey and build on the foundation that I have set with my book, Ẹgbẹ́ Ọ̀run, the Comrade of Heaven, I make it a point to visit notable and respectable Ẹgbẹ́ priests and priestess in Òṣogbo. Mi ni Ọba Àṣàgbèmí Tèmíadára Aríwájoyè Fàṣàgbádé Kìíní, Ọba Àṣà Àgbáyé, Ọba Ẹgbẹ́ Àgbáyé. Orúkọ tèmi ni Oyètúnjí Ọ̀ṣùntómi Arúgbó Ọ̀ṣun Ṣogbo. Orúkọ tèmi ni Ọ̀sọ̀dárà Ọ̀yáwálé, ìyá ọ̀yá gbogbo Ọ̀ṣun State. Ọ̀yọ́. Ẹgbẹ́ pọ̀, ẹ ti ń gbọ́. Ẹgbẹ́ pọ̀, Ìyálóde ìyá gbogbo wọn. Ànìlá Ọ̀rọ̀gún respective. Oríṣiríṣi ẹgbẹ́ tó wà, ó yà kùtùkùtù ni. Sọ̀gbọ́, àwọn míín wà tí wọ́n jẹ́ lẹ́gbẹ́ tí wọ́n nírú yìí, tí yóò ṣe pé ẹgbẹ́ ẹlẹ́mìí tiwọn tí yóò rí àwẹ̀ mọ́lẹ̀.